fún wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ gbogbo èèyàn ẹ ká lọ pàdé wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé. Sí gbogbo mẹ̀kúnnù àtọmọ òrukàn onínúure níwàárẹ l'Ayanfe wá àkàndá ènìyàn gbogbo èèyàn ẹ ká lọ pàdé wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé. Aráyé ẹ wá o ẹ̀yin èrò ẹbọ ṣẹ̀ṣẹ̀ ẹni Ọlọ́run rán dé lágbègbè wa lásìkò wa kó wá táyé wa ṣe Ayanfe Olódùmarè ẹni táyé retí dé. Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé. Ẹni Elédùà ránṣẹ́ olùgbèjà ènìyàn àkàndá ènìyàn gbogbo èèyàn ẹ ká lọ pàdé wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé. Gbogbo ayé sùjádà fún wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ gbogbo èèyàn ẹ ká lọ pàdé wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé. Sí gbogbo mẹ̀kúnnù àtọmọ òrukàn onínúure oníwàárẹ l'Ayanfe wá àkàndá ènìyàn gbogbo èèyàn ẹ ká lọ pàdé wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé Ayanfe dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́ Ayanfe dòde erin lákàtàbúdé. Adigun ní pé ìwọlé tẹ̀lé àwọn wèrè wọ́n bá ọjà sórí nǹkan tá a jọ ni. Má sọ bẹ́ẹ̀ mọ́ àjọ ni o ẹ̀tọ́ wa ni àwa ará Ajíbáwo la nílẹ̀ ilẹ̀ bàbá wa ni kí bàbá yín ó tó dé rárá. ẹ gbọ́dọ̀ fọ́ èé ti já ire o. ìta ròrè o tá a fi ní wọn gba gbogbo nǹkan ìjẹ ogun sọ́ọ̀lẹ̀ lára yín ṣé ẹ yàpò wọn wò ẹ mọ̀ wọn ara yín ni ṣé ẹ mọ̀ tí ilẹ̀ jẹ́ ni ṣé torí adágún odò tá a dáyé báyìí. owó dùmọ̀rẹ́ ló fìfẹ́ hàn sọ́dọ̀ wa bẹ́ẹ̀ bá jà sí ilẹ̀ obìnrin pa yín o ilẹ̀ ìdásẹ́dẹ̀ pinnu tí gbé wọn mìbí kàlòkàlò mọ́ gbé mi báyìí tèmi kí ló ṣe yín gan táwa ní òye gbogbo aláàmọ́ àbí amọ̀ tó mọ́ ń bẹ lẹ́yìn rẹ̀ tí ń sunkún tí ń pòrèrè ẹkún a mọ̀ pé ọmú ní ń fẹ́ bábí amọ̀ bá lè rọ́jú tẹ ọmú sọ́mọ rẹ̀ lẹ́nu ìkókó sinmi ariwo amúhànlára Ajíbáwo ṣetán láti fún ayédáadé mu tó fẹ́ díjà alẹ́ yìí o ẹ wá múra yóò dògùn ogun wa ní kàn ẹ fẹ́ ó dìjà kí gbogbo ọ̀ dàrú kígbà ó fọ́káwọ́ ọ̀fà ya kọ́nà ọ̀rọ̀ burúkú ọ̀tẹnu ọ̀bá jáde irọ́ ìjà ò sí kò ní sí rárá ogun lẹ́ ń pè báyìí ká fi pẹ̀lẹ́ yanjú ọ̀rọ̀ ló lè mọ́rọ̀ yanjú o bí bẹ́ẹ̀ kọ́ iwájú ogun àfi bí iná ìgbẹ̀yìn ogun kò rọrùn ogun òrí bí iye ogun òrí bí ẹ̀kọ́ ogun ọ̀dà bí ká sùn tóbi ẹni ká máa harun ẹ má dìjà alẹ́ o. ẹ ṣe ẹ má fọ̀gbọ́n lọ̀ wá bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ pẹ́ẹ́dún ló ní eré orí igi kí ló dé kẹsì kan á ń pera wa lálejò ẹ gbàgbé ni pé gbogbo wa la jọ nílẹ̀ ààlà tí ò dájà alẹ́ láti gbà ìwáṣẹ̀ ààlà wa ń sobì ó ń so kòkó
kódà ó hu di àràbà ìwà ni ayédáadé kò yẹ kán gbà nú ẹ̀ ẹ wò ó bá gbìn ò bá gbìn kí lòun ń fẹ́ kú gangan òpópó mọ́kà ó mọ́ roro ni iṣẹ́ ọwọ́ ẹ̀ mọ èèyàn ni àwọn kan náà ń tún ṣe o. tó bá kọ́ bẹ́ẹ̀ yóò dogun ni. pẹ̀lú ẹ lọ́wọ́ kò gbọ́dọ̀ síjà ẹnìkan ò ní rógun ńlẹ̀ yìí láyé èèyàn tó bá dá omi ìjà kaná pẹ̀lẹ́ni tó bù ẹ ikùn yẹn lájọ fẹ́ fi gbọgbẹ́ ẹ ṣọ́ra ẹ ṣe sùúrù o kẹ́rí ìlú ìfẹsowápọ̀ tí gbogbo wa ń bẹ lábẹ́ ẹ mọ̀ pa bẹ̀rẹ̀ lẹ́yìn náà wà àṣẹ tá a bá pa lókè ibẹ̀ abẹ́gẹ́ ẹ̀yin ní ká ẹ lọ́ fọwọ́ bí ọwọ́ gbé ẹ lọ sùn ẹ mọ̀ sùnrùn ìyà tí ó mú lálá àṣẹ àláti òní lè ṣẹ so ti yẹ ikán bó lónìí mú o ìtọ́ bá jẹ́ tara ajíbáwo àlà wọn èdè wọn dúró bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jára ayédáadé ẹ̀rìn ẹ̀yìn díẹ̀ kátẹ́gùn àlàáfíà jẹ́ sọ̀rọ̀ olóyè jẹ́ sọ̀rọ̀ òṣòótọ́ ọmẹyà gba ọmẹyà kí oníkálukú ọ ṣọ́ra o ẹ má dìjà alẹ́ o tèmi nù. síjà kọ́nsà pín kó kárí. ẹ ṣe jàre bàbá olóyè Lásàkín ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ òlù àgbà yín á dalẹ̀ ẹ ní dàgbà òṣì. èmi ń kọ́. ẹni kíkí bá tọ́ sí lóye á kì. mo ti ṣe ọ. bí èèyàn sáwó bàbá rẹ̀ lóòrùn bàbá jẹ́ ń bẹ̀ kó kàn wá ẹ̀yin tẹ́ ẹ wà lábẹ́ àkóso tẹ́ ẹ ń ṣe àkóso ọrọ̀ ajé ìlú ìgbà tẹ́ ẹ ń ṣàkóso tẹ́ ẹ ń pín gbogbo ọrọ̀ ajé ẹ ṣe pín kókó àwọn aráàlú yòókù. a lè pín ìdọ́gba láéláyé ìlú ajíbáwó òun ló fún rúgbìn ó sì di dandan kí wọ́n ká rúgbìn wọn. ẹ wo ihun tí wọ́n bá fún yín ni ẹ fọwọ́ mú o bí iná bá ṣe tó òun nìmọ́lẹ̀ rẹ̀ ń tó o. ẹ wò máa fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ o tóbìnrin yóò bá mọ èyí tó mi èyí tẹ́ni ló kù o kẹ́ ẹ yá mọ tí ń ṣe yín o. bẹ́ẹ̀ni obìnrin tí ọba mi tó mi èyí tẹ́mi ló kù kí ló dé ẹ ṣe sùúrù bíi ọmọ ẹlẹ́ni ọ̀sá gbọ́dọ̀ sùn ẹ̀bá àbísọ yẹ kọ́ ọmọ ẹlẹ́bọ̀ ojú orí ẹran ni ẹ kódà. bàbá olóyè ó ti pẹ́ tèmi kí ni ìtìmọ̀ pé kò sí ọmọ rínú bọ́n ti yín ẹ̀yin àgbà òfò àgbà dáadáa èmi àgbà àdàgbà má dànù ní. ọ̀fẹ́ nà mí ni. ń nà. ọlọ́ni ọkọ èmi. kíbá náà ń kọ́ kí ló ṣẹlẹ̀ kíbá náà. kájà. ọmọ ẹ má yìnbọn àtúnṣe mọ wá ṣe èṣù iṣẹ́ alátúnṣe kódà kílù yìí ò lè dùn náà ni ṣé ẹ mọ̀ pé tí ọba síjà tí à ń bá ọ̀rẹ́ bọ̀ bí tàtẹ̀yìnwá gbogbo yín náà lẹ́ gbádùn ayé ẹ mọ̀ pa mí mo wá ṣàtúnṣe ni ẹ dákun wọ́n rán mi wá ni ẹ dákun. olóyè ẹ farabalẹ̀ kò séwu ṣe mọ̀ pé olóyè Lásàkín ọmọ Olúwa ni àwọn èèyàn iná sì mú lọ tó bá ti filẹ̀ láyé àtàláfíà àáfẹ́ yín náà lẹ̀. wọ́n filẹ̀.
mú mi ẹ tú mi lọ bẹ̀ wọn ó gbà á lẹ̀. Ẹ mú mi lọ. Kí ló dé? Ẹ yẹ mi ẹ jẹ́ mọ̀ pé àwọn olórí burúkú wọ̀nyẹn wọ́n ti pa olóyè Lásàkí. Wọ́n ṣiṣẹ́ kò sáìṣẹ́. Yes. Ọ̀rọ̀ ẹ ṣáwà dákẹ́ àmọ́ àwọn òní ẹ wo irú àjálù wo wà ní gbogbo eléyìí báyìí Lásàkí àti Àdìgún táwọn lọ bí arán wọn lọ wọn ti kú sọ́wọ́ arígbàgbọ́ náà tún fẹsẹ̀ fẹ́. ó fìyẹn ṣe orí àgbàrí ó sọ̀sẹ̀ ojú àgbàrí ni. ẹ̀gbọ́n ọ̀nà wo là á gbà láàfin ọjọ́ ọ̀rọ̀ ajíbáwo àtayédáadé. ẹ wá àpé gbọ́n ni ọ̀rọ̀ ti fojú hàn ẹ wá nínú ẹ̀yin olóyè ta ni ó lọ tí ó lọ yẹjú tó wà nílẹ̀ yìí bó ṣe kan bó ṣe méjì náà mú. abẹ́rẹ́ ẹ ṣe apasún lórí ìjókòó ìyálóde ayé rèé Àkànní gbogbo yín wá ẹgẹ́fìlẹ́ gẹ́gẹ́lẹ́ síbi ayé kọ̀ ẹ káre láyé àmọ́ nínú òyìn lọ́gbọ́tú bá gbàdé mi á pàwọ́dà àkàwò ṣe ẹ̀yìn ẹgbẹ́ránlẹ̀ máa lọ ní oyé mi ó sì fẹ́ mi. ẹ̀kú ìjókòó níyànjú òkú àlejò wa. ẹ̀yin gbẹ̀tì làbá máa kí kókó àlejò afẹ́fẹ́ ṣé mo á tọ́ ẹ̀yin olóyè ló gbà lálejò bí. oko ọmọ ṣe ohun táwọn èèyàn fi ń ròyìn rẹ nù. níyànjú ìwọ ló yanjú ohun gbogbo bí owó ọ̀rọ̀ tó bá ti ṣe tèrè ilẹ̀ ló ń gbé aláṣẹ ó dọwọ́ ẹ̀. ọ̀dọ̀ wa dé yanjú. ọ̀dọ̀wọ́ Ọlọ́run tọ́jọ́ dá gbogbo wa ó ní kán ní olè ṣàṣetì. mẹ́nìyàn ní ọ̀ràn bí nǹkan ò bá sì dé bá ní ẹnì kì í pé ó tún dé. àwọn aṣojú tí wọ́n ń ṣe àkóso orílẹ̀-èdè ìlú ìfẹsowápọ̀ lápapọ̀ àwọn ni wọ́n bẹ̀ wá lọ́wọ́ sí ọ. wọ́n ní ọgbọ́n ìjìnlẹ̀ àti ọpọlọ tó jíire tí ọtí ń lò láàrin àwọn ìlú kéréje tí ń bẹ lábẹ́ ìlú wa náà. ọgbọ́n yìí ni wọ́n wá fẹ́ kó lò láti bá wọn yanjú aáwọ̀ tó wà láàrin ìlú ayédáadé àti ìlú ajíbáwo. torí ìjà lèèyàn yanjú ẹnìkan yanjú dókòkú. tó a ṣe mo dúpẹ́ ìlú eléyìí tí gbogbo wa náà kò sí gbọ́dọ̀ bàjẹ́ torí kò síbòmíràn tá lè lọ. mo ṣetán láti tú gbogbo kókó tó wà nídìí ọ̀rọ̀ yìí gbòǹgbò tó ta dínà ń sọ di gígé olúwọba ni kó fún wa ṣe o. níyànjú o lè ṣàṣetì torí àṣetì kì í bọ́jọ́ kọjọ́ má yọ àṣetì kì í bóòrùn kóòrùn má là bóòrùn bá dẹ̀ láre àkàntàrí gbọgbọrọ báyìí lọ́wọ́ yọ lórí ò ní dèrò ẹ̀yìn. àmì àṣẹ àmì àṣẹ. àwa tí ń lọ iṣẹ́ ọwọ́ ẹ lókù tá a máa retí. adéyàbí o ṣeun. fọ̀nà wá òwe lẹ́dùnmáre ìkórìtà mẹ́ta làwa yóò ti ń dààmú àlejò àtònílé adìyẹ ìlú ti bá lókun o. ara òrokùn ara òrà adìyẹ. wá bá wa ṣe kó lójú o. ara òrokùn ara òrà adìyẹ. ibi gbogbo dẹ̀yìn láyé wa. ara òrokùn ara òrà. ẹ ní láti dúró dè mí níbí tí máa fi lọ sí tí mò ń lọ tí máa fi padà dé kò yé. sà ó léwu pé kẹ́ ẹ dáhùn sójú ogun a ní láti dáàbò bò yín. òótọ́ ló sọ àmọ́ ibi tí èèyàn bá ti fẹ́ lọ parí ogun èèyàn kì í kójà lọ́bẹ̀. ọ̀gá òfin tán fún wa sà ni wípé ká tẹ̀lé yín lọ sójú ogun ká dẹ̀ rí i pé àwa àti yín lájọ padà sà. jẹ́ òótọ́ ló sọ àmọ́ ń dá lọ sílé yìí
mo sì máa lọ láyọ̀ máa sì padà láyọ̀. Ìwọ nǹkan tí mo gbé fún ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. wọ́n ní mo tó sọ. yẹ àfihàn. bàbá ìdarí ń lọ mọ́ bọ̀. wọ́ síbẹ̀ wọ́n kọ́ síbẹ̀ yẹn. jáfa léwu o. yìí ò bá wa ṣe o yìí ò bá wa ṣe Adéyanjú bàbá wa yìí ò bá wa ṣe yìí ò bá wa ṣe o yìí ò bá wa ṣe Adéyanjú bàbá wa yìí ò bá wa ṣe Adéyanjú dé ogun àtọ̀tẹ́ ti tán Adéyanjú dé rògbòdìyàn dópin Adéyanjú bàbá wa yìí ò bá wa ṣe ká ṣe ra wa lọ́kàn o káyé lè dùn kó tún kó bá o ká ṣe ra wa lọ́kàn o káyé lè dùn kó tún kó bá o. ó dà pé ẹni tó ń bọ̀ ara wa ni. yìí ò bá wa ṣe o yìí ò bá wa ṣe Adéyanjú bàbá wa yìí ò bá wa ṣe yìí ò bá wa ṣe o yìí ò bá wa ṣe Adéyanjú bàbá wa yìí ò bá wa ṣe Adéyanjú dé ogun àtọ̀tẹ́ ti tán Adéyanjú dé rògbòdìyàn dópin Adéyanjú bàbá wa. ọwọ́ lókè àlàáfíà mo bá wà àlàáfíà mo bá wà. ọ̀gá Adéyanjú ó ṣe wá jẹ́ ìyẹn wọn wá. tó bá mojú ògùn òun ní pàbẹ̀lérè gbogbo ohun tó bá jẹ́ ẹ̀hónú gbogbo yín gbogbo ẹ̀ láà fi pín sílẹ̀ ní yóò níyan pé àwọn tó kù ń jà. ó wà níbi tí wọ́n fara pa. ọ̀ya ìdálà. yìí ò bá wa ṣe o yìí ò bá wa ṣe Adéyanjú bàbá wa yìí ò bá wa ṣe Adéyanjú dé ogun àtọ̀tẹ́ ti tán lẹ́ẹ̀kan sí Adéyanjú dé gbogbo ọmọ ogun Ayédadé àti Ajíbáwo tó fi mọ́ gbogbo olórí ogun tí ò gbọ́dọ̀ kẹ́yìn ogun ijó tó bá ká ní lára là ń tẹ̀sẹ̀ jó bí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣe ká oníkálukú lára ló fa gbogbo ìjà mo fẹ́ ká kó di ìjà ká gbàgbé ọ̀tẹ̀ ẹ jẹ́ ká rántí pé ogun kì í bímọ tọrọ ọmọ ìpáǹlé lógún bí ìkan náà ní gbogbo wa látilẹ̀ ẹ má jẹ́ kí ohun àmúsọ̀rọ̀ ajé wa dá wàhálà ẹlẹ́ láàrin wa ohun tí Ayédadé bá ní Ajíbáwo náà ló ní o ohun tí Ajíbáwo bá ní Ayédadé náà ló ní àbíkọ̀tán. ẹ ṣeun ọ̀gá Adéyanjú ewúrẹ́ Ajíbáwo ló wò bá àgùntàn ṣe àgùntàn Ayédadé ló sọ pé òun ò fẹ́ èrí ewúrẹ́ Ajíbáwo rí bá a ṣe ṣe tẹ́lẹ̀ kọ́ ni àmọ́ inú ni bí ni tí òkan ti àìmọ̀ wá wù ló fà á. ó tàn bí ó tàn Adéyanjú yanjú gbogbo ẹ̀ ló bá tán kégbé orégbé o kégbé orégbé kí gbogbo oníkálukú alágídí ọkàn kó lọ gbómi sùúrù mu kẹ́ lọ sí mẹ́dọ̀ nítorí kò sí ohun adùn kan níbi ìjà ohun wàhálà o ẹni tó jáwùsá tó mọmi sí onítọ̀hún yóò mọ̀ pé kíkorò nígbẹ̀yìn rẹ o kòrò ayé ò ní gbẹ̀yìn gbogbo wa o. ẹ̀yin ni kí ẹ má fààyè gbọ́lẹ̀ kára Ajíbáwo sinmi afẹ́ dá dúró torí àìkọ́wọ́ orin ejò ikú burúkú ló fi ń dá wọn lágara ẹ bẹ̀rẹ̀ àṣepọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe látẹ̀yìnwá síwájú wọ́n dá mi lójú pé tí ọká bá ń rìn níwájú tí paramọ́lẹ̀ ń tẹ̀lé tẹ́jọ̀lá ọba àfààyà wọ bá ń wọ́rẹ̀ bọ̀ lẹ́yìn kò sẹ́ni tó lè dojúkọ wọn wọ́n dá mi lójú pé ìlúkìlú kan ò lè bá yín jagun ìfẹ́ wọn àṣepọ̀ tó nípọn á sì máa gbòòrò láàrin wa ẹ dá ohun èlò ogun sílẹ̀ kẹta sí àìsàn kan kí ìfẹ́ bẹ̀rẹ̀ sí jọba láwùjọ ọ̀yá. ọba tán ogun tán.
ọmọ tí ìlú pọ̀ tó kọ̀ tí ò dákẹ́ ẹkún ìwọ Adéyanjú ń lo fún nígbàdá tó sì sinmi ariwo gbogbo ìlú wa ní akí ọ wọn ló sí àsìkò dúpẹ́ wọn ní yóò mọ yọ ni o wọn ní òní yẹ ẹ lẹ ọ. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú pátá iwájú la máa lọ ìṣòro kí ìṣòro kan ò lè bá lu wáyé káwá káwọ́ gbéra ká máa wòran onílù ò ní fẹ́ kó tú kò sí ní tú lágbára Ọlọ́run ọba. àṣẹ Adéyanjú ó kù nìbọn ró iṣẹ́ tó kù tó ṣe fún wa o kíní kan wá ń kọ́ wá lóminú àmọ́ bó lè fàyè lẹ̀ tó bá wa parí iṣẹ́ tó kù báyìí. tèmi nílùú ìlú ló ní mí iṣẹ́ ìyówó tó bá wà ó ti dandan kó di ṣíṣe kó lè dùn ní gbogbo wá wà fún mo wà ká pé. wo ó kárí Adéyanjú kò ní sú ẹ kò ní rẹ̀ láéláé ìmọ̀ tápá kò ní ṣẹlẹ̀ ẹ lórí. sí àwọn ìjòyè tá a fẹ́ràn kò sí àtàwọn ìgbìmọ̀ ìgbèríko òun ni wípé bá a bá rí àdánmọ́ kàkà kó bẹ jẹ́ bọ̀ àbí. ẹ ṣe mo dúpẹ́ ọ̀rọ̀ yín yé mi àmọ́ nǹkan tó lè mú àlàáfíà bá ìlú wa yìí tí ò ní sí ogun àti ọ̀tẹ̀ mọ́ ni pé ká pín ìṣàkóso ilẹ̀ yìí láàrin gbogbo àwọn ìlú tó wà lábẹ́ ìfẹ̀sùnwápọ̀ pátá ìyẹn ni ò ní jẹ́ kí ìkùnsínú wà tí a bá pín ire tá a láàrin wọn dá lójú pé ìlọsíwájú àti ìdàgbàsókè a máa bá ilẹ̀ wa. àṣẹ Adéyanjú ṣé o rí kí ni à ń pè kí n arígbábú ojú burúkú ó ti sá lọ forí oyè lẹ̀ àwọn àjòyè ó sì mọ́ sí bí ọ̀rọ̀ wá dé yìí ìwọlé lédò àgbékalẹ̀ báyìí o ọmọ tukọ̀ àkóso ìlú yìí nìṣó tọrọ àpọ́nlé ò sí olù tí ọ̀bá ló lórí òfìfo lọ́wọ́ elédò àwọn sì fún ọ ṣe àṣẹ apánọpọ̀ ìwọlé àgbékalẹ̀ máa kó wá jẹ́ ìṣó ó sì ní tiwa lọ́nà. àṣẹ. Ìyálóde bàbá rẹ̀ nílé àríwó. A ń bá ti dé ìná. Ara ní o, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ àìdúkú òmìnirí. A máa kó ètò ọ̀rọ̀ lórí òkè gbogbo lóyè pátá àti àwọn alámòjútó láwọn ìlú kéréje jẹ́ bí a ti ń tú ọkọ̀ lórí Ọlọ́run náà lè jẹ́ kó ṣubú lójú àgbámi o. ìdí pàtàkì tó mú mi pè pàdé ìlónìí ni pé mo fẹ́ ká rántí pé adélé ní tòun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe tí Ọlọ́run bá ti ní kó wáyé ẹ jẹ́ ká rántí pé adélé ní ipò ológun nílùú wa yìí àsìkò wa ti tó láti yan ẹni tí ó bá wọ aráàlú sípò gẹ́gẹ́ bí alákòóso tuntun. Adélé alákòóso Adéyanjú kí ni jẹ́ bẹ́ẹ̀ tá a bá yọ owó aṣọ lẹ́yìn wọ̀ àjọ lórílẹ̀‐èdè yìí ni wọ́n ní ta pẹ́pẹ́ ta ní àtagbé ìkámọ̀lù ta ní àtànù òye bá ta ní àásì ìróró òye ni ẹ̀yin náà jèrè sí ọwọ́ yín nù ọ̀kan náà jọ ni wá ọlọ́run gángan máa bá ṣẹ̀rẹ̀ ìṣó àwọn gbádùn ẹ̀ ọ̀dígbọ́ ọ̀hún sì ní ṣiṣẹ́ ní bá sọ́nù gẹ́gẹ́ bí ó. ẹ wò ó ẹ má di aṣọ kìíní ọ̀hún di kíní bolo kejì bò ó tọrọ ní adélé alákòóso sọ yìí àwọn bíjọba ń yẹ ni èyí fẹ́ kú olórí ìjọ náà èyí fẹ́ kú ọbẹ̀ àmọ́ bíjọ ọ̀hún bá kan fúnra rẹ̀ èèyàn ní ránṣẹ́ pé kó tán ṣe é ní adélé alákòóso kọmọkára rẹ̀ nìkan ni kò mọ́ ní ló fi wí bẹ́ẹ̀. Ìyálóde mẹ́rin ọgbọ́rọ̀ sọ̀rọ̀ ọmọ káàró òjìrì ẹ̀ dé. kó mọ tara ẹ̀ nìkan àfẹ́bẹ́.
mo kí gbogbo ẹ̀yin èèyàn ìlú ìfẹsùwápọ̀ pátápátá pàápàá jùlọ àwọn alábàáṣiṣẹ́ mi bí ẹkú àdúrótì. A kì í ṣọ̀rọ̀ èrò káyọ̀ bó pẹ́ bóyá èrò aró ilé ẹ̀gbọ́n dọ̀là. Wọ́n á rọ gbogbo ẹ̀yin èèyàn ìlú ìfẹsùwápọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú adelé alákòóso tuntun Adékànbí títí tá a fi yan ọmọ òye mi. Ní báyìí wọ́n á gbé ọ̀pá àṣẹ ìlú ìfẹsùwápọ̀ ní ìwà Adékànbí lọ́wọ́ kí Ọlọ́run ràn lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ará ìlú ìfẹsọ̀wápọ̀ àti àgbà àti ọmọdé pátápátá fún trust tí ẹ̀yin lé mi lórí láti lè máa ṣe alákòóso ìlú ìfẹsọ̀wápọ̀ fún àgbàgbé títí tí a ó fi yàn wọ́n. Mo wá gbàládùúrà wípé ẹ̀mí wa tí ó rí tadélé náà ló máa rí tí ọmọ yìí tuntun. Alákòósọdé, 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 sílùú ìfẹsọ̀wápọ̀ Èdùmàrè ó ṣètò rántí wa. Alákòósọdé, olùgbàlà ẹni tí ó sọ̀lú dẹ̀rọ̀. Adélé alákòóso Adékànbí ọdún ti dálé. Àsóòtọ́rọ̀ lọ̀rọ̀ tí mò ń gbọ́. Pé kí ni? Ó dá kò burú. Ọ̀rọ̀ pàtàkì ló mú mi wá. Ẹ sọ ká gbọ́. Ọ̀rọ̀ lórí adé ni mo bá wà o. Èèyàn kan kì í jẹ́ kílẹ̀ fẹ̀. Ọjọ́ wo ló fẹ́ gbé ètò ìṣàkóso ilẹ̀ yìí sílẹ̀ fẹ́ lòmíràn kí gbogbo ètò lè máa lọ gẹ́gẹ́ bí a ṣe kọ́lẹ̀. Ẹ wò ìrọ̀rùn la fi jẹ lèmọ́ mọ̀ ẹni tó bá tọ́ sí sí mi jẹ. Ṣe rí ipò tí mo wà ipò tọ́ sí mi ni o. A sì ti tí òjébó ló ṣàlọ́wọ́. Èmi ò rí bàbá yẹn bá pẹ́ ẹni tó lè bọ́ o. Adékànbí wọ́n ti gbàgbé pé èdè tó fi sùn rẹ mọ̀ràn lára ọ̀pá ẹ̀dógún. Kátákátá tó ń wúgi tó ń gbòǹgbò kọ́nà ó lè dán. Ó lè padà pọ̀rọ̀ náà jẹ́ o. Ẹ tó lọ́sọ lè fasọ ya ọ̀pẹ́ ìrọ̀lẹ́ o. Ẹ ṣọ́ra yín ní irọ́ ẹ̀ nínú pa o. Mẹ́tàlá yín ò tó bẹ́ẹ̀. Mẹ́tàlá yín mo ní kò tó bẹ́ẹ̀ o. Ẹ wò bí èèyàn bá fi ojú àná wò ẹ gbọ́dọ̀ bọ̀ onítọ̀hún lájú. Ẹ ṣe mẹ́lẹ́ o. Ọjọ́ tẹ́jọ́ bá sọ owó ẹnu a sì dòkú lásán. Adé ó ní ọmọ kí bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ sọ fún ọ. Ẹgbàdé lórí mi. Bí mo ṣe yà lẹ́yìn ní ohun tí mo rí nìyẹn. Ọ̀rí ẹni tí ò ní jẹ́ kó débi tó ń lọ lálàrí. Ẹgbà mi kí wà ní ṣiṣẹ́ báyìí. Ọgbọ́n ò ní tán láyé ká wà lọ sọ́run. Téèyàn bá wá kí ọ̀pá bọ́nú wò kò ní mọ tí bẹ́ẹ̀ lé. Ọwọ́ àdọ́gbọ́n pè sọ́dọ̀. Wọ́n fọ̀rọ̀ wà lẹ́nu wò. Lọ́sàn-án yìí rẹ̀ jáde. Ó ti dandan. Ibẹ̀ ló tó mọ ilé yẹn lọ jẹ́. Ó ti jẹ́ lò. Ẹ má gbìyànjú ọ̀rọ̀ nítorí ẹ̀yìn ọ̀la. Ìkà ọmọ oníkà lórí ọ̀rọ̀ yìí mo máa bẹ̀rẹ̀ sí ibi kájọ fi inú lórí ṣe mọ̀ pé ẹnìkan kì í dá wà lé. Àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ yín báwo lè ṣe rí ètò àkóso ilẹ̀ wa yìí sí bó ṣe lọ. Adékànbí àrá ń dá ẹkùn yóò bá jọjú kọ́mọ lóògì ní náà dá tiẹ̀ káwòrán. Iṣẹ́ kékeré kọ́ níbẹ̀ níwájú olórí Adékànbí wọ́n gbìyànjú. Ẹ ṣe mi dúpẹ́. Ṣé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú sùn ni mo fi wo ọ̀rọ̀ náà kó tó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wípé omi tó mọ níwọ̀n òun àbáwọn rẹ̀ lásì. Ṣé rí àkókò tó kù fún mi kò tó nǹkan bí iṣẹ́ alára tó wà wájú gbogbo alásìmọ̀ pé iṣẹ́ tó kù lẹ̀ kò
olóńkà mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín ìmọ̀ràn wo ni ẹ̀yin lè gbà mí kan lórí ọ̀rọ̀ tó lé lọ. nígbà mi lóòótọ́ ọmọ ènìyàn lè ní tó pọ̀ lọ́kàn láti ṣe àmọ́ àsìkò òdó dẹnìkan ìgbà tí àsìkò bá gbà tán ni oníkálukú ń dáwọ́ iṣẹ́ dúró. Ìmọ̀ràn tèmi ni pé kí o fi iṣẹ́ tó kù sílẹ̀ fẹ́ dúbọ̀ kó wá parí ẹ̀ kí orúkọ tí àwọn ológun ní kó má bàjẹ́ kí wàhálà má tún gbàgbóró kan. ṣé èrò tiyín ni wípé kí n fi orí ipò sílẹ̀ fún ẹni tó ń bọ̀ wà lọ́n tiẹ̀ àbí kí lẹ́rọ. ìhùwàsí ìlú ẹni là ń pè ní òṣèlú tí ò fẹ́ kí ìlú ó bàjẹ́ ìwà tí oníkálukú bá wá ń wù ó ń bọ̀ wá dìtàn. ẹ ṣé mo dúpẹ́ wọn lè dá yín ẹ bá mi kí ẹ má gbígi oró nítorí ẹ̀yìn ọ̀la ìkà ọkọ̀ níkà ó. ibi tí adéyanjú fi orí ọ̀rọ̀ tẹ̀ sí fún mi tó wá sọ fún mi pé kó máa lọ. Adéyẹjú ọlọ́gbọ́n dorí ẹja mú kọ kúkú bá wọn dájú òmùgọ̀ tó dì mọ́rú ẹja ìmọ̀ràn tí ń gbà ó ti èyí àbẹ̀wò làbùrọ̀ fiṣẹ́ sílẹ̀ láàbò. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ kọ́. Adéyẹjú mọ́ mọ́ tinú tẹ̀yìn ni olóògbò rò lè bá wọn kó síta kúté láéláé toró mọ orúkọ tí pàǹpẹ́ jẹ́. Ẹ mọ̀ pé tí wọ́n bá fẹ́ yan alákòóso míì apá ìhà wọn náà ni ó tó kó sí ọgbọ́n àti padà sórí àlééfà lẹ́ẹ̀mejì ní dáhùn. ẹ wò bàbá tí yóò ní báyìí ohun tí mo rò lọ́kàn gẹ́lẹ́ nígbà tó sọ̀rọ̀ yẹn fún mi òun lẹ sọ jáde. ó ti gbàgbé pé àáyá gbọ́n ògún gbé gbọ́n ṣé mọ̀ pé bí ìjímèrè ṣe ń tiro bẹ́ẹ̀ ló lọ́dẹ ń bẹ̀rẹ̀ kí n tó dáwọ́ lé pé o ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà mí gan-an lórí ọ̀rọ̀ tó délé yìí. Ìmọ̀ràn ọ̀rọ̀ náà dọ̀rọ̀ àwọn àgbà nù wọ́n ní tó bá kọjú sí ọkọ ọ̀tá tó bá kọ̀yìn sí ọkọ ọ̀tá tó bá wá fún wọn nìkan kó o tẹ́rọ ààrẹ pa torí àwọn afẹ́jẹ mọ́ fi ayé ó ti fúnni lóko abí ọ̀pẹ́ ro. Jẹ́ má fi ayé ó ti fúnni lóko ìbí ọ̀pẹ́ ro. Ẹ kúrọ̀lẹ́ o. Wúrà ọlá. Èyí ni ìròyìn pàjáwìrì. Ìdí tí mo fi pè ọ́ ni pé mo fẹ́ lọ fún ara ní ìsinmi lókè òkun àti pé ó ní àwọn nǹkan kan tí ń falẹ̀ ọlọ́wọ́ kí n tó lọ. Pé ọwọ́ ti tẹ ló jẹ́ kí n ránṣẹ́ pé o. Tí wọ́n fẹ́ dìtẹ̀ gba ìṣàkóso ìjọba orílẹ̀-èdè ìfẹsowápọ̀. Nígbà tí wọ́n ṣe àfihàn àwọn ènìyàn yìí ni olùdarí ọmọ ogun ilẹ̀ wa ti kéde pé ọwọ́ tẹ àwọn ọlọ̀tẹ̀ wọ̀nyí nígbà tí wọ́n fẹ́ fi tipá wọ ilé ìjọba tó wà ní orí yangi. Ṣùgbọ́n ọwọ́ pálábá wọn ségi nígbà tí àwọn ọmọ ogun ilẹ̀ wa kojú wọn tí wọ́n sì sọ ẹrù ìdí wọn kalẹ̀. Oníròyìn wa Kọ́lápọ̀ Adébíyì fi ọ̀rọ̀ wá àwọn ọ̀daràn wọ̀nyí lẹ́nu wò. Ẹ gbọ́ ohun tí wọ́n wí. Kí ló dé tí ẹ ṣe fẹ́ dìtẹ̀ gba ìjọba? Ó lè sọ̀rọ̀ àbí? Sọ̀rọ̀. Pàápàá mo gbọ́ pé ìkan náà àwọn olórí ni ìwọ jẹ́. Kí ló dé tí ẹ fẹ́ dìtẹ̀ gba ìjọba? Nítorí tí o bá sọ̀rọ̀, àǹfààní ló máa jẹ́ fún ẹ. Fún àǹfààní tara ẹni o. Bàbá wí, àkó bàdé wí ọrùn náà là ń lọ. Mo ti wo pé àbí sọ nǹkan tó jó tọrọ bẹ́ẹ̀. Ṣé àrè Adéyanjú ló rán wa o. Alákòóso àná. Mo ló ní ká lọ dojú ìjọba Adékọ̀mbí bolẹ̀.
owó tó níye ló dẹ̀ fún wa tó mú wa ṣiṣẹ́ ẹ̀ gbogbo nìyẹn. Adéyanjú wo ń bẹ̀? Adéyanjú pé méjì ni Adéyanjú ìlú Bòde Ọlá. Adéyanjú èwo leléyìí? Èèyàn ara lé ìròyìn Adéyanjú pé méjì nílùú. Ṣùgbọ́n tó bá ṣe lọ á tún. Ẹ máa gbà mí. Irú ìbanilórúkọ jẹ́ wo lè rí? Tọ̀wọ́n epo ni tàbí tàìrówó rà. Kí ni mo fẹ́ gbà nínú dídá ojú ìjọba Adékànbí bolẹ̀? Ṣé mo wí fún yín àbí mi ò wí? Wípé tá a bá ń fàgò fẹ́gún a máa ń fokùn ẹ̀ lẹ̀. Ẹ ti gbé tó ìṣàkóso kalẹ̀ mo ní kẹ́ ẹ má dá sí wọn mọ́. Ẹ wo ètè wọn ọ̀tẹ̀ tó fẹ́ palẹ̀ léyìí o. Wọ́n máa fẹ́ lọ mi ló jẹ́ kí n fún ọ nímọ̀ràn. Ta lẹ́yìn fọ̀rọ̀ yín lọ̀kẹ́ tó ṣàṣeyọrí. Olú ọba ni o. Ṣáwọn òdọ́ lọ́hún mọ̀ ni wọn ò dá mọ̀ ni. Wọ́n lè má dá mọ̀. Wọ́n lè má dá Ọlọ́run mọ̀. Bóyá nítorí ẹ̀ ni bàbá wa Adéyanjú ṣe fẹ́ gbìyànjú láti jẹ́wọ́ Ọlọ́run fún alákòóso Adékànbí. Bẹ́ẹ̀ni wọ́n ní ká mú yín wá ní báríkì wa. Èmi. Bẹ́ẹ̀ni fún ẹ̀sùn ìfipágbàjọba tẹ̀ rán àwọn èèyàn lọ ṣe. Daddy. Ẹ má sọ ohunkóhun torí ohun tí ẹ bá sọ ó lè ṣe àkóbá fún yín lábẹ́ òfin. Ẹ jà lọ. Àmọ́ ń sọlẹ̀ ìwúrọ̀ ọ̀la. Daddy. Mójútó lé o kó sì jẹ́ kí gbogbo àwọn tó yẹ kó gbọ́. Ẹ jà lọ. Mo fẹ́ fi yé wa wípé a gbọ́dọ̀ ní nítorí pé a wà ní àhámọ́ ká máa hùwà tí ò bójú mu. Ó yẹ kí a máa rántí pé Ọlọ́run ọba kò sí ohun tí ò lè ṣe. Ó lè di lọ́la ká bára wa ní ìta. Bí àdẹ̀jáde tá a wà nínú àhámọ́ yìí, nǹkan kí nǹkan ló lè ṣẹlẹ̀ sí èèyàn. Bẹ́ẹ̀ wọ́n bá kú kọ́ kí ló fẹ́ rò tó bá dọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká hùwà tó bójúmu, hùwà tó lẹ́tọ̀ọ́ bíi pé à ń lọ bá olú ọba tó dá wa. Kò yé yín? Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló wà níbí láìrò láìṣẹ̀ láì dẹ́ṣẹ̀ kan. Ọlọ́run ọba àkókò kó wa yọ. Àbí kí lẹ́ni mo wí? Kò jẹ́ bó ṣe jẹ́. Hùwà tó bójúmu, ẹ bẹ̀rẹ̀ sí hùwà tó bójúmu láti ní lọ. Alàgbà ẹ jọ̀ọ́ ẹ gbà mí o. Ẹ̀ṣẹ̀ tí wọ́n mú bàbá mi fún ẹ wò wọn ò mọwọ́ wọn ò mẹsẹ̀ rárá. Wọ́n kàn fẹ́ fi kó bá wọn láti fi pa wọ́n lẹ́nu mọ́ ni o. Ṣé ẹ wá rí gbogbo àwọn tí mo wá lọ bá fúnràn lọ́wọ́ láti yọ bàbá mi kúrò nínú ìgbèkùn yìí. Pàbó ló ń já sí látòrí ọ̀tọ̀kùn ló ìlú tó fi dórí ajuni lọ. Bákan lọmọ ń ṣorí lọ́wọ́ wọn o. Ẹ gbà mí o alàgbà. Ẹni agbójú okùn lẹ́kọ̀ọ́jọ́ tá gbá o. Olúwa nìkan lolùṣọ́ àgùntàn láyé. Ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Ọwọ́ epo lọmọ aráyé ń bá ni lá. Bó bá wá ti di tẹ̀jẹ̀, ijó àjùmọ̀jó á dijó ìwọ nìkan ṣoṣo ni. Fọkànbalẹ̀, Olúwa ń bẹ pẹ̀lú rẹ. Ẹni kì í fọkànbalẹ̀. Ẹ wò tí bàbá tó bí mi bá fi lè pẹ́ ní àtìmọ́lé ikú ni lábẹ́ alákòóso Adékànbí. Ta ni o mọ̀ pé tẹ ni gbogbo eléyìí ló já sí? Ẹ má jẹ́ kó lóòótọ́ kú sí ipò ká o. Ẹ jọ̀ọ́ alàgbà. Wúrà ọ̀la, kò sí kú lójú Adéyanjú
nǹkan tá a kàn ṣe ni pé ká kún fún àdúrà àti ààwẹ̀ ká fi kojú ogun yìí kó sì ṣẹ́wọlẹ̀ pátápátá. kó o tó débí ní ìròyìn ti kàn mí nípa gbogbo akitiyan tó o ti ṣe. àdúrà ìṣẹ́gun làá fi wọlé oníyanjú. ó yá kúnlẹ̀ jẹ́ ká gbàdúrà. wúrà ọlá ọmọ ni mo bí o, gbogbo ìgbìyànjú àti akitiyan rẹ lórí àtijáde mi láhàámọ́ ni mo gbọ́. òkú bíbíire lóòótọ́ ìyà tó ń jẹ mí lẹ́wọ̀n ò kéré, ojoojúmọ́ ni wọ́n ń fi lúlù kẹ́ mi. ọgbà ẹ̀wọ̀n ni mo ti mọ̀ pé bẹ̀m̀bẹ̀ ń jìyà lọ́jọ́ iléyá. mo máa ń rò pé wọ́n ń fi ọwọ́ pa á lójú lásán ni. mo jẹ́ kí sàmó yóò yà lọ́wọ́ oníṣẹ́ ọba. bí wọ́n bá sọ pé mo sì níyà jẹ tó bá èké tó kó láyé màá jiyàn. àmọ́ Adékànbí ò tó mi náà lọ́rẹ̀. olúwa ọba ní ń já mi lẹ́gbà. mi ò ní fẹ́ kó jáyà rárá lórí ọ̀rọ̀ mi wúrà ọlá. mo fẹ́ kí o ní ìgbàgbọ́ pé olóòótọ́ kan kò ní kú sípò ìkà. màá ṣòpòdà mo lọ bá gbogbo àwọn tí o ní kí wọ́n fẹ́ mi lójú, rántí pé àtàní ń bẹ lẹ́nu wọn. wọn ò sì ní kí mi lẹ́yìn nígbà kankan. kìkì ẹ̀gún lọ́wọ́ wọn jẹ́. olúwa ní kí a dúró tì o. ọba tí ń kó ahọ́n yọ láàrin ọ̀gàn eyín àkòmìyọ̀. ó dìgbà Adéyanjú bàbá wúrà ọlá. ayé mi o olúwa, ọba tó wó di Jẹ́ríkò láìlo katakata, ìwọ tó lójú ti Gòláyátì pẹ̀lú ọkùnrin fìtì, tó mú Fáráò mú mi lójú Mósè nínú òkun pupa, má ṣàìtú bàbá mi kúrò ní gbàgà Adékànbí. Tàwọn tó ti ràn lọ́wọ́, àwọn tí òrìṣẹ́ tó wá ṣẹ́kù, ó ti gbogbo àwọn ọmọ òrukàn tó ti ṣe oore fún lórí ìṣàkóso ẹ̀. má ṣàwọn dá bàbá mi sílẹ̀ Olúwa. ẹ wò ó, gbogbo ọ̀rọ̀ tá a bá adelé alákòóso Adékànbí sọ, gbogbo ẹ̀ pátápátá ẹ̀yìn tí ẹ̀ ló ń bọ́ sí o, kò sí ìtógbà náà. ẹ̀gbọ́n náà, ṣé gbogbo ìwádìí tẹ́ ṣe ṣé wàá fi hàn kọ́ pé gbogbo àwọn tí wọ́n kó sáhàámọ́ yẹn ni wọ́n lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba? ṣe rí gẹ́gẹ́ bí ìwádìí táwa ṣe, kò sí ẹnikẹ́ni nínú wọn tó lọ́wọ́ sínú fífipá gbàjọba lọ́wọ́ aláṣẹ alákòóso Adékànbí o, kò sí. ó ṣe wá jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n tì mọ́lé, àwọn tó wá láti ìpínlẹ̀ Bòdìọlá àwọn ló pọ̀ jù. kí ló dé? ẹ ṣe rí má ṣe bẹ́ẹ̀. ẹ mọ̀ wípé lọ́dọ̀ tí wá ń bí ní àwọn abẹnú gángan, àwọn lẹ́ẹ̀kan tí wọn ò ní fàyè gbàgbàkúgbà, ọ̀dọ̀ wá ń bí ni wọ́n pọ̀ jù sí. pàápàá jùlọ Adéyanjú kò ní gbà kó fi tipátipá wà lórí oyè, lórí ẹ̀ náà ṣe tì mọ́lé. ara ń táwọn wí nìyẹn. ọ̀gẹ̀dẹ̀ wo kòkóyè tán ó wá digi burúkú. nígbà tí orílẹ̀-èdè ìfẹsọ̀wọ́pọ̀ tí wọ́n bá níṣòro, ṣé bí àwọn ará ìpínlẹ̀ Bòdìọlá la yọ wọ́n nú ẹ̀? èpo ẹ̀pà tí wọ́n wá dohun àìjírí báyà bí kọ́ máa ṣe lọ apá wa ká. ẹ gbọ́ ṣe ẹ fẹ́ gbọ́ nǹkan kan. a fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ tuntun. ṣe ẹ rí gbogbo àwọn tí wọ́n tì wọ́n ní ìgbèkùn, àwọn tí wọ́n tì wọ́n lé, gbogbo wọn láláṣẹ fẹ́ máa pa díẹ̀díẹ̀ láì sọ fẹ́nikẹ́ni, láì bá wa pàápàá gbọ́. kí la ṣe? àgbẹ̀dọ̀ wọ́n bá kàn lókè àfọ̀nkọ̀rọ̀ ni wọ́n bá kọ̀ràn káwọ́ alákọ̀ọ́rẹ́ yìí ayé àmọ̀kàn dànù. kàkà kọ́wọ́ alákọ̀ọ́rẹ́ yìí ayé àmọ̀kàn dànù ni.
gbére àsùntànà lẹ́kùn òkè. ó di 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 gbére àsùntànà lẹ́kùn òkè. Adékànbí ọmọ aláwùkálí ọmọdé bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ ó fa akékọ́rí ó ní gbogbo àwọn tó kó sínú ìgbèkùn ló máa dẹ́mi wọn légbodò kó lè kó bàjẹ́ kó sì tiẹ̀ náà rèé àwa náà ti kàn pa lónìí ló máa dèrò ọ̀run. àṣẹ. Adékànbí ọmọ aláwùkálí ẹ̀yìn òkú là á jà ká ẹ̀yìn rẹ ládé yanjú ó sì máa ṣe ohun rere. àṣẹ 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 àṣẹ. Adékànbí bó bá jẹ́ wọlé ní kẹ́kọ̀ọ́ máa ṣe ìrànjọ́ wọlé gbọ́gbọ́rọ́ gbọ́gbọ́rọ́ òun lábòkù rẹ̀ lẹ̀. àṣẹ. bí ó ṣe rí nù. àṣẹ. ọ̀pọ̀lọ́ o ẹni láàárẹ̀ o. ẹyẹ ire ìbẹ̀rù o. ọ̀pọ̀lọ́ o ẹni láàárẹ̀ o. ẹyẹ ire ìbẹ̀rù o. ọkọ tí rọkọ nínú ọ̀pọ̀lọ́ o. ẹyẹ ire ìbẹ̀rù o. ọkọ tí rọkọ nínú ọ̀pọ̀lọ́ o. ẹyẹ ire ìbẹ̀rù o. ó lè ní ọ̀hán. ọgọ ti sọgbọ penge tigi ogo baga ti gidi ọgọ tugulanga ogologo segelungu baga ningi ọgọ fẹgẹlẹgẹ ogo ti gọngọ tigi ọgọ baga ti wanga penge ningi ogo torí pé ó jẹ́ tèmi ṣe wá ṣe kí ni ìwà sọ ìwò lè máa wúwo o ti gbọ́ ogo ti gbọ́ngọ́. kí ló ṣẹlẹ̀? alágídí ni Jímọ̀ ṣé kò sí ó. bàbá ṣe ń rẹ mi tó wà wọ́dà ẹ̀ ó wá sí mi ní gbére pàkọ́ ni o ó ní wọ́n ń bọ̀ wá pè wá àwa olóṣèlú tá a jẹ́ lẹ́wọ̀n níbí ó ní wọ́n bọ̀ wá kó wa ó ní tẹ́ bá ti ń pè wá kí n má dáhùn o nítorí tí wọ́n bá kó wa wọ́n fẹ́ lọ yẹgi fún wa ni. ẹ̀yin mo kí yín ẹ̀yin olóyè akú kó lè dá àti gbogbo wa ń bá kiri inú ìlú yìí gẹ́gẹ́ bá ti mọ̀ àti gbé egungun ò jẹ́ àti pòrò kò gbà ìdí òòṣà àwọn baba ńlá baba wa la wá wà yìí léyìí tó dá mi lójú pé àṣekágbá ètùtù ńlá wá ṣe lórí Adékànbí yóò sì gbà ẹ rí bí mo bá ti wá parí ètò á wàá jọ panu pọ̀ pé orúkọ Adékànbí lẹ́ẹ̀mẹ́ta ó sì dá mi lójú pé yóò jẹ́ wọn nípe ìtọ̀run. ẹ o ìbà ẹ̀yin tó láyé ìbà ẹ̀yin ìyá mi òṣòro mọ́nìgà arúgbó aṣọ má balẹ̀ ẹ gbọ́ òòjọ́ lóró ná múgi òòjọ́ lóró tọ́ wọlẹ̀ ọjọ́ àkèrè ìgbọ̀n bá fẹnu kanlẹ̀ báyìí ní kanlẹ̀ pa
ọ̀sán gangan báyìí ń là rọ́kú arọ́ ọ̀sán gangan là túfọ̀ ṣèbé ọjọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá yọ báyìí ló ń gbọ́jọ́ kú tiẹ̀ ẹyin ó yá ẹ wàá jẹ́ ká parapọ̀ pé lẹ́ẹ̀mẹ́ta ẹyin kó lè jẹ́ wọn nípe ìtọ̀run. Adékànbí o. ọdẹ ní. Adékànbí o. ọdẹ méjì. Adékànbí o. àwọn aṣojú tí wọ́n ń ṣe àkóso orílẹ̀-èdè ìlú ìfẹsowápọ̀ lápapọ̀ àwọn ni wọ́n bẹ̀ wá lọ́wọ́ sí ọ. wọ́n ní ọgbọ́n ìjìnlẹ̀ àti ọpọlọ tó jíire tí o ti ń lò láàrin àwọn ìlú kéréje tí ń bẹ lábẹ́ ìlú wa náà. ọgbọ́n yìí ni wọ́n wá fẹ́ kó lò láti bá wọn yanjú aáwọ̀ tó wà láàrin ìlú ayédáadé àti ìlú ajíbáwò. torí ìjà lèèyàn yanjú ẹnìkan yanjú dókòkú. tó bí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣe ká oníkálukú lára ló fa gbogbo ìjà mo fẹ́ ká kó di ìjà ká gbàgbé ọ̀tẹ̀ ẹ jẹ́ ká rántí pé ogun kì í bímọ tọrọ ọmọ ìpáǹlẹ̀ lógún bí ìkan náà ní gbogbo wa látilẹ̀ ẹ má jẹ́ kí ohun àmúsọ̀rọ̀ ajé wa dá wàhálà ẹlẹ́ láàrin wa ohun tí ayédáadé bá ní ajíbáwo náà ló ní o ohun tí ajíbáwo bá ní ayédáadé náà ló ní àbíkọ̀tán. ẹ ṣeun ọ̀gá adéyanjú ewúrẹ́ ajíbáwo lówó bá àgùntàn ṣe àgùntàn ayédáadé ló sọ pé òun ò fẹ́ èrí ewúrẹ́ ajíbáwo rí bá a ṣe tẹ́lẹ̀ kọ́ ni àmọ́ inú ni bí ni tí òkan ti àìmọ̀ wá wù ló fà á. ó tàn bí ó tàn adéyanjú gbogbo ẹ̀ ló bá tán kégbé orégbé o kégbé orégbé kí gbogbo oníkálukú alágídí ọkàn kó lọ gbómi sùúrù mu kẹ́ lọ sí mẹ́dọ̀ nítorí kò sí ohun adùn kan níbi ìjà ohun wàhálà o ẹni tó jáwùsá tó mọmi sí onítọ̀hún yóò mọ̀ pé kíkorò nígbẹ̀yìn rẹ o kòrò ayé ò ní gbẹ̀yìn gbogbo wa o. ẹ̀yin ni kí ẹ má fààyè gbọ́lẹ̀ kára ajíbáwo sinmi afẹ́ dá dúró torí àìkọ́wọ́ orin ejò ikú burúkú ló fi ń dá wọn lágara ẹ bẹ̀rẹ̀ àṣepọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe látẹ̀yìnwá síwájú wọ́n dá mi lójú pé tí ọká bá ń rìn níwájú tí paramọ́lẹ̀ ń tẹ̀lé tẹ́jọ̀lá ọba àfààyà wọ́n bá ń wọ́rẹ̀ bọ̀ lẹ́yìn kò sẹ́ni tó lè dojúkọ wọn wọ́n dá mi lójú pé ìlúkìlú kan ò lè bá yín jagun ìfẹ́ wọn àṣepọ̀ tó nípọn á sì máa gbòòrò láàrin wa ẹ dá ohun èlò ogun sílẹ̀ kẹta sí àìsàn kan kí ìfẹ́ bẹ̀rẹ̀ sí jọba láwùjọ. ọ̀yá. ọmọ tí ì fọ tó pọ̀ tí ò dákẹ́ ẹkún ìwọ adéyanjú ń lo fún nígbàdá tó sì sinmi ariwo gbogbo olúwa ní akí ọ wọn ló ń ṣe àsìkò pípẹ́ wọ́n ní yóò mọ̀ yọ́ ni o wọ́n ní òní yẹ́ ẹ lẹ́ o. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú pátá iwájú la máa lọ ìṣòro kí ìṣòro kan ò lè bá lù wáyé káwọ́ gbéra ká máa wòran onílù ò ní fẹ́ kó tú kò sí ní tú lágbára ọlọ́run ọba. ṣe adéyanjú ó kù nìkan ró iṣẹ́ tó ń kù tó ṣe fún wa o kíní kan wá ń kọ́ wá lóminú àmọ́ bó lè fàyè lẹ̀ tó bá wa parí iṣẹ́ tó kù báyìí. tèmi nílùú ìlú ló ní mí iṣẹ́ ìyówó tó bá wà ó ti dandan kó di ṣíṣe kó lè dùn ní gbogbo wá wà fún mo wà ká pé. wo ó kárí adéyanjú kò ní sú ẹ kò ní rẹ̀ láéláé ìmọ̀ tápá kò ní ṣẹlẹ̀ ẹ lórí. tí àwa ìjòyè ká fẹ́ lóko
àtàwọn ìgbìmọ̀ ìgbèríko òun ni wípé bá a bá rí àdánmọ́ kàkà kó bẹ ṣẹ́ bọ̀ àbí. ẹ ṣe mo dúpẹ́ ọ̀rọ̀ yín yé mi àmọ́ nǹkan tó fi àbáyọ wáyé tí ò ní sí ogun àti ọ̀tẹ̀ mọ́ ni pé ká pín ìṣàkóso ilẹ̀ yìí láàrin gbogbo àwọn ìlú tó wà lábẹ́ ìfẹsùwápọ̀ pátá ìyẹn ni ò ní jẹ́ kí ìkùnsínú wà tí a bá pín ire tá a láàrin wọn dábò lójú pé ìlọsíwájú àti ìdàgbàsókè a máa bá ilẹ̀ wa. àṣẹ adéyẹjú ṣé o rí kí ni à ń pè kí n arígbábú ojú burúkú ó ti sá lọ forí oyè lẹ̀ àwọn àjòyè ó sì mọ́ sí bí ọ̀rọ̀ wá dé yìí ìwọlé lédò àgbékalẹ̀ báyìí o ọmọ tukọ̀ àkóso ìlú yìí so tọrọ àpẹẹlẹ ò sí olù tí ọba ló lórí òfìfo lọ́wọ́ elédò àwọn sì fún ọ ṣe àṣẹ apárọ̀pọ̀ ìwọlé àgbékalẹ̀ máa kó wá jẹ ìṣó ó sì ní sí wà lọ́nà. a máa kó ètò ọ̀rọ̀ lóye òkè gbogbo lóye pátá àti àwọn alámòjútó láwọn ìlú kéréje jẹ́ bí a ti ń tú ọkọ̀ lórí ọlọ́run náà lè jẹ́ kó ṣubú lójú agbámi o. ìdí pàtàkì tó mú mi pè pàdé ìlónìí ni pé mo fẹ́ ká rántí pé adélé ní tòun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe tí ọlọ́run bá ti ní kó wáyé ẹ jẹ́ ká rántí pé adélé ní ipò ológun nílùú ìwà yìí àsìkò wa ti tó láti yan ẹni tí ó bá wọ aráàlú sípò gẹ́gẹ́ bí alákòóso tuntun. adélé alákòóso adéyanjú kí ni jẹ́ bẹ́ẹ̀ tá a bá yọ owó aṣọ lẹ́yìn wọ̀ àjọ lórílẹ̀‐èdè yìí ni wọ́n ní ta pẹ́pẹ́ ta ní àtagbé ìkàmọ̀dù ta ní àtànù òye bá ta ní àásì ìróró òye ni ẹ̀yin náà jèrè sí ọwọ́ yín nù ọ̀kan náà jọ ni wá ọlọ́run gángan máa bá ṣẹ̀rẹ̀ ìṣó àwọn gbádùn ẹ̀ ọ̀gbọ́ ọ̀hún sì ní í ṣiṣẹ́ tí bá sọnù gẹ́gẹ́ bí ó. ẹ wò ó ẹ má di aṣọ kìíní ọ̀hún di kíní gbogbo kejì bò ó tọrọ ní adélé alákòóso sọ yìí àwọn bíjọba ń yẹ ni èyí fẹ́ kú lórí ìjọ náà èyí fẹ́ kú ọbẹ̀ àmọ́ bíjọ ọ̀hún bá kan fúnra bẹ èèyàn ní ránṣẹ́ pé kó tán ṣe é rí adélé alákòóso kọ̀mọ́tara rẹ̀ nìkan ni kò mọ́ ní ló fi wí bẹ́ẹ̀. ìyálóde mẹ́rin ọ̀gbọ́rọ̀ sọ̀rọ̀ ọmọ káàró òjìrì ẹ̀ dé. kó wọn tara ẹ̀ nìkan àfẹ́bẹ́. mo kí gbogbo ẹ̀yin èèyàn ìlú ìfẹsùwápọ̀ pátápátá pàápàá jùlọ àwọn alábàáṣiṣẹ́ mi bí ẹkú àdúrótì a kì í sọ̀rọ̀ èrò káyọ̀ bó pẹ́ bóyá èrò aró ilé ẹ̀gbọ́n dọ̀là wọ́n á rọ gbogbo ẹ̀yin èèyàn ìlú ìfẹsùwápọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú adélé alákòóso tuntun adékànbí títí tá a fi yan ọmọ òye mi ní báyìí wọ́n á gbé ọ̀pá àṣẹ ìlú ìfẹsùwápọ̀ ní ìwà adékànbí lọ́wọ́ kí ọlọ́run lọ́wọ́. wọ́n ní ta pẹ́pẹ́ ta ní àtagbé ìkàmọ̀dù ta ní àtànù òye bá ta ní àásì ìróró òye ni ẹ̀yin náà jèrè sí ọwọ́ yín nù ọ̀kan náà jọ ni wá ọlọ́run gángan máa bá ṣẹ̀rẹ̀ ìṣó àwọn gbádùn ẹ̀ ọ̀gbọ́ ọ̀hún sì ní í ṣiṣẹ́ tí bá sọnù gẹ́gẹ́ bí ó. ẹ wò ó ẹ má di aṣọ kìíní ọ̀hún di kíní gbogbo kejì bò ó tọrọ ní adélé alákòóso sọ yìí àwọn bíjọba ń yẹ ni èyí fẹ́ kú lórí ìjọ náà èyí fẹ́ kú ọbẹ̀ àmọ́ bíjọ ọ̀hún bá kan fúnra bẹ èèyàn ní ránṣẹ́ pé kó tán
ṣe é ní adelé alákòóso kò mọ tara rẹ̀ nìkan ni kò mọ ní ló fi wí bẹ́ẹ̀. ìyálóde mẹ́rin ọgbọ́rọ̀ sọ̀rọ̀ ọmọ káàró òjìrì ẹ̀ dé. kó mọ tara ẹ̀ nìkan àfẹ́bẹ́. mo kí gbogbo ẹ̀yin èèyàn ìlú ìfẹsùwápọ̀ pátápátá pàápàá jùlọ àwọn alábàáṣiṣẹ́ mi bí ẹkú àdúrótì a kì í ṣọ̀rọ̀ èrò káyọ̀ bó pẹ́ bóyá ìrọ̀rùn ilé ẹ̀gbọ́n dọ̀là wọ́n á rọ gbogbo ẹ̀yin èèyàn ìlú ìfẹsùwápọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú adelé alákòóso tuntun adékànbí títí tá a fi yan ọmọ òye mi ní báyìí wọ́n á gbé ọ̀pá àṣẹ ìlú ìfẹsùwápọ̀ ní ìwà adékànbí lọ́wọ́ kí ọlọ́run lọ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ara ìlú ìfẹsùwápọ̀ àti àgbà àti ọmọ tó pátápátá fún trust tí ẹ̀yin lé mi lórí láti lè máa ṣe alákòóso ìlú ìfẹsùwápọ̀ fún àgbàgbé títí tí a ó fi yàn wọn. mo wá gbàládùúrà wípé ẹ̀mí wa tí ó rí tadélé náà ló máa rí tí ó rí lórí ọ̀rọ̀ ní ìlú àgbẹ̀yìn sí ìgbékalẹ̀ fi ìlú ṣe mọ̀ pé ẹnìkan kì í dá wà lé àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ yín báwo lè ṣe rí ètò àkóso ilẹ̀ wa yìí sí bó ṣe mọ̀. Dékànbí àrà ń dá ẹkùn yóò wá jọjú kọ́mọ lóògì ní náà dá tiẹ̀ káwòrán. iṣẹ́ kékeré kọ́ níbẹ̀ níwájú olórí Adékànbí wọ́n gbìyànjú. ẹ ṣe ní lópẹ́ ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú sùn ni mo fi wo ọ̀rọ̀ náà kó tó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wípé omi tó mọ níwọ̀n òun àbáwọn rẹ̀ lásì ṣe rí àkókò tó kù fún mi kò tó nǹkan bí iṣẹ́ alára tó wà wájú gbogbo alásìmọ̀ pé iṣẹ́ tó kù lẹ̀ olóǹkà mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín ìmọ̀ràn wo ni ẹ̀yin lè gbà mí kan lórí ọ̀rọ̀ tó lé lọ. Dékànbí lóòótọ́ ọmọ ènìyàn lè ní tó pọ̀ lọ́kàn láti ṣe. àmọ́ àsìkò òdó dẹnìkan ìgbà tí àsìkò bá gbà tán ni oníkálukú ń dáwọ́ iṣẹ́ dúró ìmọ̀ràn tèmi ni pé kí o fi iṣẹ́ tó kù sílẹ̀ fẹ́ dúbọ̀ kó wá parí ẹ̀ kí orúkọ tí àwọn ológun ní kó má bàjẹ́ kí wàhálà má tún gbàgbóró kan. ṣé èrò tiyín ni wípé kí n fi orí ipò sílẹ̀ fún ẹni tó ń bọ̀ wà lọ́n tiẹ̀ àbí kí lẹ́rù. ìhùwàsí ìlú ẹni là ń pè ní òṣèlú tí ò fẹ́ kí ìlú ó bàjẹ́ ìwà tí oníkálukú wa bá wá ń wù ó ń bọ̀ wá dìtàn. ẹ ṣé mo dúpẹ́ wọ́n yàn dá yín ẹ bá mi kí ẹ má gbìngì ẹ̀rọ. aṣọ ṣe bẹ́ẹ̀ aṣọ ògbó ọmọ yẹn mọ́ bí eré ọmọ yẹn ṣe bẹ́ẹ̀ orí òwò ọjà èmi ni mo wá wà ní àhámọ́ Adékànbí látọjọ́ yìí mo dẹni tí ń fi ojoojúmọ́ retí ikú bẹ́ẹ̀ kẹ́ ọ̀pọ̀ ènìyàn tó ti wà ní àtìmọ́lé Adékànbí ni wọ́n ti filẹ̀ fa ṣáṣọ búra olúwa mi ọmọ tó
máa gbé ìjẹ̀yà ikú ní gbangba. Ẹ̀yin abiyamọ ọ̀run ẹ má sùn o. Ṣé sí? Oníṣẹ́ sí náà lọ́wọ́. Ṣé sí? Ẹgbẹ́ dúró ẹ̀yà rẹ̀. Bí àwọn olọ́rọ̀ àná dẹ̀ ṣe wá yí padà kílẹ̀ tó mọ́. N bó níbi tájọ fọ̀rọ̀ tì sí. A wá rí ẹ nípàdé àgbà. Èmi ò ráyè. Iṣẹ́ dí èmi lọ́wọ́, mi ò ráyè dáadáa, èmi ò ráyè rárá. Ṣé bí gbogbo ìlú ṣe ń dàrú yìí, ṣé o lérò pé kò kàn ẹ́ ni? A ti gbìyànjú tó yẹ ká ṣe. Gbogbo ohun téèyàn lè sà nípa, òun láti sà ń pa. Bó ṣe wu Ọlọ́run ọba Olúṣọlá. Àtàdéyanjú o, Àtàdékànbí o, ẹni tó lọ bá gbé sípò nú wọn ká gbé lárugẹ. Ẹ pẹ̀lú àwọn ọ̀bàyéjẹ́ yìí náà. Kò sábàyéjẹ́ kankan bì kan. Kò sí ọ̀bàyéjẹ́ kankan bì kan. Ṣé ẹ rí àwọn tẹ́yìn pé lọ́bàyéjẹ́ yẹn? Ó ṣeé ṣe kó jẹ́ pé Olódùmarè lòdìdí yàn wọ́n síbẹ̀ láti ṣe pàṣán fún wa ká lè mọ̀ pé òun gangan lọ́lọ́run. Àfi ká dìgbà ká mú. Ṣé sí bí ẹ̀ka gíba wá yá ń bò ní káwọn ẹyẹ wá gbà. Ibi ọba wíwọ yẹ kó lọ ìbá lọ òkèrèrè ìbá àbọ̀ sínú kànga ìbá kò sínú olè kí n tẹ̀mí pẹ̀lú kí gbogbo tó yẹ ká ṣe láyé òun láti ṣe. Adékànbí o àti Adéyanjú o tí wọ́n bá bọ̀ gẹ́gẹ́ bí wọn ò sì bọ̀ á jẹ́ pé nǹkan tí wọ́n jẹ olóyó wọn nítorí yẹyẹ ilé yẹyẹ kọ́ eku ni ẹgbẹ́ fi mí lẹ́jẹ̀rẹ́ mi ò ní. Ṣé sí? Ṣé sí? Ọ̀dà bí wọ́n bá pé kò kàn ẹ́ ojú tiwa ló ṣe bẹ̀rẹ̀ kò dẹ̀ ní wá bàjẹ́ lórí wa kò ní bàjẹ́ láyéláyé ìwọ. Wúrà ọlá ọkọ mi Àtọ́kẹ́ ọmọ alálòjẹlẹ ọmọ òjé gbẹtù ọmọ arọ tí wẹ̀ bí òjò gbàdúrà fún bàbá rẹ kó lóòótọ́ rẹ̀ ó má bàa kún òkà. Alákòóso bàbá àtàṣẹ̀wọ̀n wà wí. Ìṣòwò wù mí ọ̀là ló wù mí ọ̀rọ̀ ló wù mí. Alákòóso ọmọ tó pọ́n tọwọ́ tẹsẹ̀ ní òrèlè àwọn kan ló dúdú bí kóró sí kọ́ ọmọ ṣàkọ́ ọmọ ọ̀rọ̀ ni gbára là sí ìbúra lẹ́yìn ọ̀bá jayé bọ́dọ̀rùn wọn dà padà kò ní rọrùn lọ. Kí ló dé? Elédùn àtọ́dá wa kò ní kankan bí ṣe àwa náà lọ dá fún. Àti pé ká jẹ ká mu ká kóró àwọn ẹlẹ́yin ilé ẹgbẹ́ báyìí ká fi wọ́n lógbà nítorí pé àkókò ti ṣẹ́gun ọ̀tá wa. Ẹni ló ṣe pàtàkì. Alákòóso ìran tó ní jẹgbọ ìran àkàrà ní ìjòkó ìran lọ́fíìdì ní bẹ́tẹ̀tẹ̀ fún wọn bá bá àárẹ̀ ayé ni wọ́n jẹ. Ẹ̀yin omidan ẹwọ ti tutù púpọ̀ mọtí líle jẹran tó láta fi yínu tàbí kí ni mo bí gbádùn ara yín. Àkókò ti wáyé kan yìí náà kò dẹ̀ pọn dandan ká tún padà wá mi mọ̀ eléyìí tó jù inú ẹ̀ náà òun la ti ń jẹ. Ẹ tí ẹ ní wá mi mọ̀ ọ̀kan tẹ́ wà náà lẹ ti wáyé ẹ lò bá wá ṣe wù yín ẹ bàjẹ́ ọmọ látúnṣe mọ́. Ó ṣe eré o, ó ṣe eré o.
Nídùn Olódùmarè gbogbo ẹ̀yin irúmọlẹ̀ mọ́kànlélúgba tó tẹ̀lé ayédò ẹ gbà wá o ẹ bá mi yọ bàbá mi Adéyanjú kò nù gbàgádé kan bí ẹ má jẹ́ kó lódodo sípò ìkà. Alùpùpù òtúnpòrò òsàkó ọ̀sọ́ọ̀sì ẹ gbà wá o ẹ gbà wá o. Pàjáwìrì tí ó ń dẹ́sẹ̀ tí gbọ́yìn láti ilé ìròyìn Jayé Gbọ́. Iléeṣẹ́ aláṣẹ fi tó wa létí wípé ológun Adékànbí tí ó jẹ́ adelé alákòóso orílẹ̀-èdè ìfẹsowápọ̀ jẹ́ Ọlọ́run nípè ní òrùmọ́jú òní. Wọn yóò sìn wọ́n ní òní gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn wọn kí Ọlọ́run bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Àwa ń fi àkókò yìí ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn orílẹ̀-èdè ìfẹsowápọ̀ àti gbogbo ìlú tí ó wà ní abẹ́ rẹ̀ láti so ewé agbéjẹmọ́wọ́. Kò gbọdọ̀ sí rògbòdìyàn láàrin ìlú. Ẹni tí ọwọ́ pálábá rẹ̀ bá ségi yóò fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Ó dìgbà. Kágbókè pẹ̀ṣẹ̀ rere ó fẹ́ takú sípò nìyẹn ikú bá gbé ìwọlé wá kò sẹ́ni tí ikú ò ní kàn. Kágbókè pẹ̀ṣẹ̀ rere ó fẹ́ takú sípò nìyẹn ikú bá gbé ìwọlé wá kò sẹ́ni tí ikú ò ní kàn. Kágbókè pẹ̀ṣẹ̀ rere. Ọjọ́ ìjà ni mo lọ mú mi lọ. Kí ló dé mo ti máa yẹ ní mo lọ mú mi lọ. Ìwọ sì yan fanda káàkiri láàrin ìlú. Ṣé wo ò gbọ́ nípa ikú alákòóso Adékànbí ni? Ṣé bá alákòóso Adékànbí bá wá kú? Ṣé wọ́n sọ fún yín pé mi mo pa ni? Abẹ́yìn ọmọ kí àrímútù nìkan kó wá. Ikú náà ni ó kẹ́yìn gbogbo wa. Ẹ fi mí lẹ́jẹ̀ ń bá tẹ̀mí lọ́jà rẹ. Èmi ni wọ́n ń bá sọ yẹn o. Tó o bá dé bárẹ́kì wa, wàá máa sọ nítorí pé àwa mú ẹ lọ. Ẹ jẹ́ ẹ̀jú ẹ máa tún bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ o. Alákòóso orílẹ̀-èdè ìfẹsowápọ̀ ó kú lórí yanjú. Ẹ wá mẹ́rin bójú ọ̀la. Sọ́sọ́ wípé ara bójú ọ̀la ló pa alákòóso ni. Ẹ wò àjogún fátólóhùn ò ní kú. Ẹni tẹ fáfún gan ti kú o. Ẹ fi mí lẹ̀kẹ́ jẹ́ mọ́ bá tẹ̀mí lọ. Ẹ ní sórí burúkú o. Ṣé ìgbà láròyè? Ẹ gbé fún mi kẹ́ gbogbo. Kí ló dé? Ikú bá gbé ìwọlé wá kò sẹ́ni tí ikú ò ní kàn. Kágbókè pẹ̀ṣẹ̀ rere ẹ wá wọn oníyẹyẹ o. Adékànbí ti kú ayọ̀ mẹ́yìn lélẹ̀ yìí bá ti kí ẹ wá wọn oníyẹyẹ o. Adékànbí ti kú ayọ̀ mẹ́yìn lélẹ̀ yìí bá ti kí.
ìkà ènìyàn àkàndá ènìyàn gbogbo èèyàn ẹ ká lọ pàdé wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde erin lákàtàbúdé. Àyànfẹ́ dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde erin lákàtàbúdé. Gbogbo ayé ẹ súnjàdà fún wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Gbogbo èèyàn ẹ ká lọ pàdé wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde erin lákàtàbúdé. Àyànfẹ́ dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde erin lákàtàbúdé. Sí gbogbo mẹ̀kúnnù àtọmọ òrukàn onínúure oníwàre l'Àyànfẹ́ wa àkàndá ènìyàn gbogbo èèyàn ẹ ká lọ pàdé wọn ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde erin lákàtàbúdé. Àyànfẹ́ dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde erin lákàtàbúdé. Aráyé ẹ wá o ẹ̀yin èrò ẹbọ ṣẹ̀ṣẹ̀ ẹni Ọlọ́run rán dé lágbègbè wa lásìkò wa kó wá táyé wa ṣe. Àyànfẹ́ Òdùmarè ẹni táyé retí dé. Àyànfẹ́ dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde erin lákàtàbúdé. Àyànfẹ́ dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde erin lákàtàbúdé. Àyànfẹ́ dòde ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Àyànfẹ́ dòde erin lákàtàbúdé.